àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. ìbà o ìbà lọ́wọ́ olódùmarè ọba mi àṣeyọ̀wò ọba mi àbẹ̀jẹ́ ọba mi agbénú ògo ṣògo ìwọ́lá kiri ṣore ìwọ́lá ṣore kiri àkọ́dá ayé mojúbà àṣẹ̀dá ọ̀run mojúbà ìbà ládé ládé ìbà lóyè lóyè egungun ńlẹ̀ mojúbà òòṣà ọjà mojúbà ìbà ń gbòòrò tó doríkodò tí ò gbọ́dọ̀ ṣomi ìbà ìyámọ̀pọ̀ tó doríkodò tí ò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀ ìbà ọ̀ṣunṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn àwẹ̀dẹ̀kù tó wẹ̀mọ̀ ìbà gbogbo pèdèpèdè ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ìbà yín tẹ́ ẹ ti ń fọn kí n tó bẹ̀rẹ̀ sí ní fọn ìbà yín tẹ́ a jọ ń fọn lọ́wọ́lọ́wọ́ báyìí ìbà fẹ́yìn tẹ́ ń fọn bọ̀ wá lẹ́yìn gbogbo nǹkan tàn pátápátá mojúbà lọ́jọ́ tèmi o èyí tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí ẹ̀jẹ̀ ojú mi ṣe ọmọdé nínú àjàalẹ̀ òun ni mo pè é kí ni ọmọdé wá dénú àjàalẹ̀ báwo ló ti rìn gbà sínú àjàalẹ̀ ló ti lọ ṣọdẹ rẹ̀ ni ẹ̀gbọ́n náà àwọn òwò ni wọ́n ní àjàalẹ̀ yìí kí ni wọ́n ń ṣe gan nínú àjàalẹ̀ yìí nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. ìrírí ayé TV àwa ni bàbá. bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí ẹ má ṣeyè méjì Muhammadu Akówódé baba Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àrí ìlú ni mí àwa lọmọ oníjà kò mà náà àjàní mògún ni mí ará àjámọ̀ àwa lọmọ ipò ń pọ́n ruru àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjàní ta níjà lẹ́yìn kò léhùn ṣe bá pọ́nbẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń gbàjà ẹ̀ẹ́tẹ́ ibi funfun tí wọ́n kọ sàbọ̀dé ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò ní jẹ́ kẹ́ ẹ máa pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. àwọn pósítà ètò tá a ti ṣe sẹ́yìn àwọn lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí kó má yà yín lẹ́nu gbogbo àwọn pósítà tẹ́ ń wò yìí làwọn ètò rẹ̀ ti ń bẹ lórí ìkànnì yìí èyí tẹ́ ẹ bá pàdé lórí ìkànnì yìí ẹ lọ wò ó lórí ìkànnì ohun ìfẹ́sọmídà TV lọ́hùn-ún ẹ bá a pàdé níbẹ̀ torí tiwantiwa náà ní gbogbo rẹ̀ ẹ wá jẹ́ kí n ṣí gàba lórí ètò lọ́jọ́ tèní ọmọdé nínú àjàalẹ̀ nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn. ìrírí ayé TV àwa ni bàbá. àní àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọdẹ tó bá dénú igbó ńlá ni yóò pẹran ńlá èyí ló mú kí Ọdẹ́bùnmí dìmọ́ra láti lọ dọdẹ rẹ̀ nínú igbó ẹ̀rù jẹ̀jẹ̀. Ọdẹ́bùnmí ní bí mo ṣe dénú igbó yìí òṣùpá alẹ́ ọjọ́ yìí níṣe ló mọ́lẹ̀ rororo níṣe ni gbogbo abẹ́ igi mọ́ lọ kedere bí ọ̀sán èyí jẹ́ kó rọrùn fún mi dáadáa láti farabalẹ̀ ṣe ọdẹ mi lálẹ́ ọjọ́ yìí títí ilẹ̀ fi mọ́ ní ọjọ́ kejì. kàyéfì ńlá gbogbo àkókò tí mo lò nínú igbó yìí lálẹ́ ọjọ́ yìí ìyàlẹ́nu ní pé mi ò rí ẹran kankan pa rárá. mo ní kí ni ṣẹlẹ̀ èròǹgbà mi ní pé bí mo ṣe wọnú igbó ńlá yìí kí n mọ pẹran lọ bìbà gẹ́gẹ́ bí àwọn ẹlẹgbẹ́ mi ṣe máa ń ròyìn inú igbó yìí fún mi nì ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ rárá. odindi ọjọ́ 3 gbáko ni mo lò nínú igbó yìí tí mi ò sì rẹ́ran kankan pa ṣùgbọ́n nígbà tó di ọ̀sán ọjọ́ kẹta mo já sí orí àpáta kan tó tẹ́ lọ ṣàlàlò. ẹ wá bí mi pé kí ló ṣẹlẹ̀ lórí àpáta yìí mò ń bọ̀ mi tí ì dé. ìrírí ayé TV àwa ni bàbá. àní orí àpáta yìí ni mo wà tí mo tajú kán tí mo rí ẹran àgbọ̀nrín kan tí ń jẹ kò ìyẹn lẹ́gbẹ̀ẹ́ àpáta yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo bọ́ sí ẹ̀gbẹ́ igbó yìí mo kì bájínátù mi dáadáa ìyẹn ìbọn mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo rọ́ bájínátù lu àgbọ̀nrín yìí níkùn ni ẹran bá ṣubú yakata lẹ́yìn náà ni mo tún farabalẹ̀ tún ìbọn mi kì dáadáa torí ẹran yìí lè tún fẹ́ dìde tó bá sì dìde tán ó tún lè fẹ́ yọwọ́ ọjà sí mi lẹ́yìn tí mo tún ìbọn mi kì tán mo súnmọ́ bí tí ẹran yìí ṣubú sí wípé kí n lè wọ́ jáde sí gbangba kàyéfì ńlá kí n tó débi tí ẹran yìí ṣubú sí mo rí èèmọ̀ ńlá ẹ wá bí mi ń pé èèmọ̀ wo ni mo rí ni ọmọdé nínú àjàalẹ̀ mò ń bọ̀ mi tí ì dé. ìrírí ayé TV àwa ni bàbá. àní bí mo ṣe ní kí n súnmọ́ ẹran yìí ṣàdédé ni mo rí nǹkan kan tí ń wá ẹran tí mo pa yìí lọ ṣùgbọ́n ohun tí ń wá ẹran yìí lọ mi ò rí rárá ẹran nìkan ni mo kàn ń rí wípé wọ́n ń wọ́ ọ lọ. mo ní níbo rárá kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní ẹran tí ò fá kí n tó rí ipa mo sáré yọ tìró mi jáde lápò mo lé tìró yìí gẹ́gẹ́ bí àwọn baba ńlá mi ṣe máa ń lè bí mo ṣe lé tìró yìí báyìí tán mo ní ọ̀yẹ̀là bá a fẹ́ mọ lójú aríran ọ̀yẹ̀là kedere báyìí ni mo rí ẹbọra kan tí ń wá ẹran yìí lọ
ẹbọra yìí kò ga ju ẹsẹ̀ bàtà mẹ́ta lọ. mo ní èèwọ̀ dúró ń bẹ̀. mo súnmọ́ bí mo ṣe súnmọ́ ẹbọra yìí ẹ̀bí mi lérè ń pé kí ló ṣẹlẹ̀. mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ọmọdé nínú àjàalẹ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní bí mo ṣe súnmọ́ ẹbọra yìí mo ní èyí ti jẹ́ ibo ni ìpàdé ọlọ́jà àtàsínwín ibo ni wọ́n ti ń pín ta ajá tí ń kan lè mọ́mù kí ni tiẹ̀ pẹ̀lú ẹran tí mo pa ẹbọra yìí dáhùn ó ní ẹran mi ni mo ní rárá ẹran tiẹ̀ kọ́ ẹran Ògún leléyìí ìran ẹbọra kan kò sì gbọ́dọ̀ jẹ́ran Ògún báyìí ni èmi àti ẹbọra yìí ṣe bẹ̀rẹ̀ sí ní wọ̀yá àjà ẹbọra yìí ń nà mí ní nǹkan kan òkìtì méje ni mo ta kí n tó dúró ọpẹ́lọpẹ́ Olódùmarè lára mi ò bá forí sọjí ọ̀pẹ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo yọ aporó jáde lápò ṣùgbọ́n kí n tó jẹ aporó yìí tán ẹbọra yìí ti ń wọ́ ẹran mi lọ ọgbọ́n wo ni mo fẹ́ dá sí báyìí lẹ́ran tí ò fa kí n tó pa bí mo ṣe jẹ aporó tán ẹ̀bí mi ń pé kí ló ṣẹlẹ̀ ni mò ń bọ̀ ẹ jẹ́ mu mi díẹ̀ náà. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní lẹ́yìn tí mo jẹ aporó yìí tán ojú mi wálẹ̀ mo ní láéláé ò ní gbé ẹran mi lọ mo sáré dìde mo sì lé ẹbọra yìí bá mo yọ òrùka lẹ́lọ́kan jáde lápò mi mo sì kì í bọ́wọ́ mi gẹ́gẹ́ bí àwọn baba ńlá mi ṣe máa ń ṣe ẹbọra yìí fi ẹran yìí sílẹ̀ ó tún yíjú padà sí mi lẹ́ẹ̀kan náà mo sáré gbá ní òrùka ọwọ́ mi iṣẹ́ bá dáhùn lára ẹbọra àṣé nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbà ẹbọra yìí kọ́kọ́ dúró sí i bíi ṣúgà tó bọ́ sínú omi lẹ́ẹ̀kan náà ó bẹ̀rẹ̀ sí ní pòyì ẹbọra yìí tàkìtì síwájú lẹ́yìn náà alákọ̀rí rẹ̀ bá ṣubú yakata mo ní ṣọ́ ọ̀dẹ jọdẹ lọ ẹgbẹ́ ta ní jẹun tájà ń jòrò ẹ̀gbin oníyọ̀rọ̀ ẹ̀bí mi lérè ń pè lẹ́yìn tí ẹbọra yìí ṣubú kí ló ṣẹlẹ̀ sí ẹran tí mo pa yìí ọmọdé nínú àjàalẹ̀ mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní lẹ́yìn tí mo gbá ẹbọra yìí ní òrùka tó ṣubú lulẹ̀ yakata mo súnmọ́ ẹran mi mo bẹ̀rẹ̀ wípé kí n yẹ ẹran yìí wò bí mo ṣe fi ọwọ́ kan ẹran yìí báyìí iná jó mi lọ́wọ́ mo ní èèwọ̀ òrìṣà eré ni mo pè é ǹjẹ́ kí n fa ẹran yìí lẹ́sẹ̀ kí n wọ̀ sórí àpáta bí mo ṣe tún fọwọ́ kan ẹran yìí níṣe ni iná gbé mi àfi bí iná ẹ̀lẹ́tíríkì mo ní ẹ̀yin tó láyé ẹ má jẹ́ kójú ó tì mí kí ni mo fẹ́ wá ṣe báyìí o àpòrò tí mo sì gbé dání gbogbo rẹ̀ ni mo ti dàjẹ́ lẹ́ẹ̀kan ṣé mi ò wá ní gbé ẹran yìí délé ní báyìí èyí ẹbọra tó wà ní dùbúlẹ̀ yìí kó o mọ́ tó lọ jí padà ọgbọ́n wa ni mo lè rí dá o gbogbo kinní yìí ni mò ń rò lọ́kàn ẹ gbọ́ná kí ló ṣẹlẹ̀ sí Ọdẹ́bùnmí nínú igbó yìí kí ló ṣẹlẹ̀ sí ẹbọra yìí ǹjẹ́ Ọdẹ́bùnmí ti rí ẹran yìí gbé délé àkókò ti lọ púpọ̀ ẹjá pàdé nínú apá kejì ọmọdé nínú àjàalẹ̀ ìbẹ̀rẹ̀ lélẹ́yìí ó dá mi lójú pé tá a bá déwájú lọ́hùn ẹ gbádùn rẹ̀ ẹ sì rí ẹ̀kọ́ kan sí ìkejì kan nínú rẹ̀ ẹ kú kalẹ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ wo ibi funfun tí wọ́n kọ Sabonné ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí òun ni kẹ́ ẹ tẹ̀ tí ẹ bá ti tẹ̀ ẹ rí i pé Sabonné ò ní sí ń bẹ̀ mọ́ kò ní sí subscribe níbẹ̀ mọ́ ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ̀ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí ẹ pè mí sórí nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ̀yà gbé mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlòkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fi lé ìṣèlọ lọ́jọ́ tèmi mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé ìsàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé ìsàlẹ̀ odò èmi ni màá wá ẹ̀yin ni màá bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ àti bẹ̀nẹ̀ wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akóredé baba Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mọ̀ ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tààrùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.